A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ikọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ní a gbọ́ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ NLC Joe Ajaero. Ìròyìn jábọ̀ wípé òwúrọ̀ òní ọjọ́ ajé ni wọ́n mú Ajaero ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá bí ó ti fẹ́ rin ìrìnàjò lọ United Kingdom. Ààrẹ òṣìṣẹ́ ni ó yẹ kí ó bá wọn kópa nínú ìpàdé àwọn àjọ olókoòwò tó ń bẹ̀rẹ̀ lónìí ní ìlú London. Nígbà tí wọ́n ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní àjọ òṣìṣẹ́ ní ìgbésẹ̀ DSS yìí jẹ́ ìtàbùkù sí òṣìṣẹ́ orílẹ̀-èdè. Ìwà yìí sì gbọ́dọ̀ wá sí òpin. Bí a kò bá gbàgbé wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó kọ́kọ́ fi ìwé ìpè ránṣẹ́ sí Ajaero fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn jìbìtì orí ẹ̀rọ ayélujára, ìlẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn adàlúrú àti ìdìtẹ̀gbàjọba. Ìwé ìpè yìí ń wáyé lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí iléeṣẹ́ NLC lálẹ́ bí ọlọ́pàá ti ṣe ẹ̀sùn wípé NLC ní nǹkan ṣe pẹ̀lú ará ilẹ̀ Bìrìtìkó Andrew Wynne tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ń ṣe àtìlẹ́yìn owó fún àwọn olùfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára láti lè fi gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu. Lẹ́yìn ìfarahàn àkọ́kọ́ tí ó wáyé ní ọjọ́ 29 oṣù kẹjọ ni iléeṣẹ́ ọlọ́pàá tún ní kí Ajaero farahàn ní ọjọ́ 5 oṣù kẹsàn-án pẹ̀lú akọ̀wé ẹgbẹ́ láti dáhùn ìbéèrè lórí ẹ̀sùn ìwà ọ̀daràn, ìgbésẹ̀ tí wọ́n ní ó lè dá wàhálà sílẹ̀ tàbí yọrí sí fàákájà láàrin ìlú. Ní báyìí, ẹgbẹ́ òṣìṣẹ́ ti bẹ̀rẹ̀ ìpàdé ìdákọ́ńkọ́. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní alukoro NLC Benson Upah ti sọ èyí di mímọ̀. Ó ní àwọn agbófinró mú Ajaero sọ́dọ̀ láìsí ìwé ẹ̀rí tàbí àkọọ́lẹ̀ àfihàn. Àwọn kò sì mọ ibi wọ́n gbé e lọ tàbí ipò tí ìlera rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́. Bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìwà ìrúfin àti ìkóniláyàjẹ tí agbófinró hù, wọ́n ní kí wọ́n yọ̀ǹda Ajaero ní kíákíá láì ní ṣùgbọ́n nínú unconditionally. Bákan náà ni ẹgbẹ́ òṣìṣẹ́ ń ké sí ẹgbẹ́ ilẹ̀ òkèèrè, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn ajàfún ìjọba tiwantiwa kí wọ́n ṣe àkíyèsí bí nǹkan ṣe ń lọ sí láti ọ̀dọ̀ àwọn apàṣẹ lórílẹ̀-èdè. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí kan náà ni a gbọ́ wípé wọ́n ti gbàjọba ẹ̀ka iléeṣẹ́ àjọ tó ń bójútó ẹ̀tọ́ àti ìṣirò iṣẹ́ àkànṣe Socio-Economic Rights and Accountability Project (SERAP) ní ìlú Àbújá. SERAP ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ìṣelòdì sí òfin. Nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni SERAP ti ṣe àfihàn yìí. Wọ́n ní àwọn òṣìṣẹ́ DSS ń retí àti ní ìpàdé pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ bí wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu kí ó dá sí i. Wọ́n ní kí ààrẹ Tinubu tètè darí àjọ DSS kí ó fòpin sí ìtàbùkù, ìkóniláyàjẹ àti ìkọlù tí wọ́n ń ṣe sí ẹ̀tọ́ ọmọ orílẹ̀-èdè. Èyí ń wáyé láì tí pé wákàtí 24 tí SERAP rọ Tinubu kí ó lo ipò rẹ̀ fi pàṣẹ fún iléeṣẹ́ epo NNPCL kí wọ́n tètè ṣe ìdápadà owó epo tí wọ́n fi owó kún ṣe lòdì sí òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti rẹ́bùrú ẹrù tí egbògi olóró cocaine àti pharmaceutical opioids tí wọ́n dì pamọ́ sínú aṣọ ìlédìí tí obìnrin fi ń ṣe nǹkan oṣù ladies sanitary pads àti ike ìparun láti iléeṣẹ́ kúríà 3 ní ìpínlẹ̀ Èkó tí ó ń lọ sí United Kingdom, Ireland àti Cyprus. Nínú àtẹ̀jáde àná ni àjọ NDLEA ti sọ wípé ọ̀kan nínú àwọn ẹrù logistics tí ó ní ìdí kokéènì tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ gbé ìwọ̀n 1.1 kìlógíráàmù tí wọ́n dì sínú ike ìparun tí wọ́n rí gbà níbi àyẹ̀wò àwọn kágò tí ó ń lọ sí Ireland ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2024. Bákan náà ni wọ́n rí àpapọ̀ kóró tramadol 525 tí wọ́n dì sínú sanitary pad gbà bí wọ́n ṣe fẹ́ kó o kọjá sí ilẹ̀ Cyprus láti Èkó, pẹ̀lú egbògi olóró tí wọ́n kó pamọ́ sáàrin oúnjẹ àti egbògi ìbílẹ̀ tí wọ́n fẹ́ kó kọjá sí ìlú London. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
pẹ̀lú ìgbìyànjú àti ṣe àdínkù sí fàákájà tó ń fi gbogbo ìgbà wáyé láàrin àwọn darandaran àti àgbẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ẹgbẹ́ Miyetti Allah Magbani ti figi gún lílo àwọn ọmọ píníṣín underage fún iṣẹ́ darandaran. Bákan náà ni wọ́n fòpin sí dídaran alẹ́ ní ìpínlẹ̀. Ààrẹ gbogbogbò fún Magban, Alhaji Baba Othman Ngezama, ni ó ṣe ìkéde yìí ní ìlú Ìlọrin níbi ìfilọ́lẹ̀ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ tuntun ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara lópin ọ̀sẹ̀. Othman Ngezama tẹnumọ́ ìdí láti ní ìbágbé ìrọ̀rùn láàrin àwọn àgbẹ̀ àti darandaran ní ìpínlẹ̀, bí ó ti rọ àwọn alákòóso ẹgbẹ́ tuntun kí wọ́n mú èyí lọ́kùnkúndùn. Ààrẹ ṣàlàyé wípé ẹnikẹ́ni nínú wọn kò gbọdọ̀ dásẹ̀ wọ oko olóko tàbí lo àwọn màjèṣín fún iṣẹ́ ẹran dídà, kí wọ́n rí i dájú wípé àsọyépọ̀ wà láàrin wọn àti àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ó ní dídá ẹran lálẹ́ jẹ́ ìgbésẹ̀ láti mọ̀ọ́mọ̀ dá wàhálà sílẹ̀. Èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Àwọn yóò yọ̀ǹda ẹnikẹ́ni tí àwọn bá gbámú fún agbófinró fún ìgbésẹ̀ tí ó tọ́, nítorí àwọn mọ pàtàkì iṣẹ́ ọ̀gbìn àti darandaran. Bí èrè oko ṣe jẹ́ pàtàkì sí àgbẹ̀ ni màálù náà ṣe pàtàkì sí darandaran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alfa Ahmed ni a gbọ́ wípé ó dùnbù bàbá rẹ̀ àti ìbátan bàbá rẹ̀ ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètùtù owó. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé bàbá rẹ̀ yìí kò ríran mọ́ kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé. Ní ẹ̀yìn gbajúgbajà ọjà kan ní ìlú Apẹtẹ, ìjọba ìbílẹ̀ Ìdó, ìpínlẹ̀ Ọ̀yọ́, nírọ̀lẹ́ ọjọ́ Àìkú, ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé afurasí tí wọ́n pè ní Alfa Ahmed lo àǹfààní ipò tí bàbá rẹ̀ wà. Bákan náà ni ìbátan bàbá rẹ̀ náà wà ní ipò àìlera kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé. Ẹlòmíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé afurasí pẹ̀lú àwọn tí ó ṣekú pa wọ̀nyí ń gbé níbì kan náà lẹ́yìn ọjà Apẹtẹ kí ìṣẹ̀lẹ̀ yìí tó wáyé láàrin aago 6 sí 6:30 ìrọ̀lẹ́ ọjọ́ Àìkú. Bí aráàlú ṣe súré pé àgọ́ ọlọ́pàá, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adéwálé Òṣìfẹ̀sọ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀, àwọn yóò fi àbájáde ìwádìí tó ará ìlú létí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú alátakò àkọ́kọ́, People's Democratic Party (PDP) ti ṣe àfihàn wípé àwọn mọ àwọn tí ó ṣe àtìlẹ́yìn ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tí ó gba orílẹ̀-èdè nínú oṣù kẹjọ. Àwọn ẹgbẹ́ kan àti ọmọ orílẹ̀-èdè fọ́nká sí òpópónà káàkiri orílẹ̀-èdè láàrin ọjọ́ 1 títí dé ọjọ́ 10 oṣù kẹjọ láti ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣòro àtijẹ àtimu tó gba orílẹ̀-èdè kan. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ìlú Àbújá ni alukoro ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológunàgbà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ebi ni ó ṣe àtìlẹ́yìn ìfẹ̀hónúhàn fún ọmọ orílẹ̀-èdè. Bí ó ti rọ ìjọba àpapọ̀ kí wọ́n lọ fi ọwọ́ ṣìkún òfin mú ebi, kì í ṣe ọmọ orílẹ̀-èdè ni wọ́n máa lé mú kiri. Ológunàgbà ń sọ èyí lórí bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ Joe Ajaero. Ó ní ìfẹ̀hónúhàn wáyé, ìjọba kọ̀ láti gbé ìgbésẹ̀ lé lórí. Kàkà bẹ́ẹ̀, ọmọ orílẹ̀-èdè ni wọ́n ń lé mú kiri tí wọ́n fi ẹ̀sùn àdàlúrú kàn wọ́n nílé ẹjọ́. Wọ́n tún ní àwọn kan ló ń ṣe àtìlẹ́yìn fún wọn. Àwọn ti mọ àwọn tí ó ṣe àtìlẹ́yìn. Ebi ọ̀pàpà fọwọ́ mẹ́kẹ́, kò ní sí wàhálà mọ́ bí ààrẹ àti àwọn èèyàn rẹ̀ bá ti lè fi ọwọ́ ṣìkún òfin mú ebi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Adarí ìjọ Inú Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ lórí àjọṣepọ̀ okòòwò pẹ̀lú orílẹ̀-èdè China. Ó ní China yóò fi ọjọ́ ọ̀la Nàìjíríà yáwó fún 100 ọdún. Wòlíì ní Nàìjíríà ní gbogbo ohun tí wọ́n nílò láti má yá owó ní ilẹ̀ òkèèrè, ṣùgbọ́n ọ̀lẹ ń da àwọn ìjọba láàmú láti ṣe ohun tí ó tọ́ fún òmìnira orílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wòlíì Olúwatósìn Ọ̀ṣọ́ ni Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ wípé 10,000 ibi ìfọpo Dangote kò lè gba orílẹ̀-èdè kalẹ̀ bí ìjọba ò bá jáfáfá.
ó ní kò sí iye ibi ìfọpo tí ó lè ran Nàìjíríà lọ́wọ́ àyàfi bí ìjọba bá ṣetán àti ṣe ohun tí ó tọ́. Wòlíì ní ó ṣeni láàánú wípé pẹ̀lú gbogbo ohun tí Nàìjíríà ní níkàáwọ́, wọ́n tún lọ ń tọrọ owó ní China, owó tí ọrọ̀ ajé máa jìyà lé lórí. Pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe ń lọ, ọ̀rọ̀ lásán ni wọ́n máa sọ, ọkàn ìjọba ti pò pọ̀. Ó ní ohun àmúṣọrọ̀ orílẹ̀-èdè lè gbé wa kúrò nídìí owó yíyá, ṣùgbọ́n ìjọba ò mọṣẹ́ wọn níṣẹ́. Gbèsè tí ó máa mú olówó àti akúṣẹ̀ sunkún láàárín oṣù mẹ́sàn-án ni wọ́n ń bá kiri. Owó dọ́là kò lè wálẹ̀, bẹ́ẹ̀ ni kò sí iye iléeṣẹ́ ìfọpo tó lè yanjú ìṣòro. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn ará ìlú Moriki ní ìjọba ìbílẹ̀ Zurmi, ìpínlẹ̀ Zamfara ti rí ààyè àti yí adarí adàlúrú Bello Turji lọ́kàn padà láti ṣe àdínkù owó ránsọ́ọ̀mù tí ó fi tipátipá gbé lé wọn lórí sí 30 mílíọ̀nù náírà yàtọ̀ sí 50 mílíọ̀nù náírà tí ó fẹ́ gbà tẹ́lẹ̀, bí ó ti fún wọn ní gbèdéke ọjọ́rú láti fi san owó. Ìròyìn jábọ̀ wípé owó yìí ni wọ́n fẹ́ fi ṣe owó gbà-má-bínú lórí bí àwọn ológun ṣe pa àwọn màálùú Turji ní Moriki. Ìdílé kọ̀ọ̀kan ni wọ́n kàn pa kí ó san 10,000 náírà, nígbà tí àwọn àpọ́n yóò san 2,000 náírà. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn aráàlú ti pinnu àti san owó yìí pẹ̀lú bí ẹ̀ka iléeṣẹ́ ológun ṣe ní wọn kò gbọdọ̀ san án, wípé àwọn kò ní fi ọwọ́ kan màálùú Turji mọ́, ṣùgbọ́n ìbẹ̀rùbojo ń bá aráàlú kí Turji má tún ṣe wọ́n níjàmbá bí wọn kò bá san owó. Ohun tí a rí gbọ́ ni wípé olóṣèlú ìjọba ìbílẹ̀ àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn 15 ni yóò ṣì wà lákàtà Turji. Àwọn wọ̀nyí ni wọ́n jí gbé láàrin ìlú Moriki pẹ̀lú wípé ológun ti wà láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.